fàgbàfàgbà ni ò jẹ́ káyé gún wọ́n lè fi Olúgbọ́n lọ Igbọ́n ló produce Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ wa ní ọmọ Olúgbọ́n ni bẹ́ẹ̀ ni so tẹ́ bá ń sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ àwa yìí náà ni o àwọn ọmọ wa ni wọ́n àwa làgbà bẹ́ẹ̀. bọ́ǹbù ọ̀rọ̀ míì tún ti jáde o Ẹgbìnrin ọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń pàkan nìkan rú kábíyèsí ọba Orílẹ̀-Ègbọ́n ọba Olúgbọ́n torílẹ̀-Ègbọ́n kábíyèsí tuntun ju bọ́ǹbù tuntun jáde o ó ti wá bẹ̀rẹ̀ sí fọ́nká ó ti ń lọ lọ́tún ó ti ń lọ lósì kí làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n torílẹ̀-Ègbọ́n ọ̀rọ̀ tí bàbá sọ ọ̀dà kí gan lọ̀rọ̀ tí bàbá sọ gan tó wá diran tó táwọn èèyàn tún ti ń gbàgbé ẹni gbàgbá ọtí bàbá mẹ́nu bà àwọn ìtàn kọ̀ọ̀kan eléyìí tó ní í ṣe pẹ̀lú wíwà àti ìdásílẹ̀ ìlú Orílẹ̀-Ègbọ́n Àrẹ̀sà Olúkòyí àti Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn ìlú míì tí kábíyèsí Olúgbọ́n torílẹ̀-Ègbọ́n tí wọ́n mẹ́nu bà eléyìí tí kábíyèsí Olúgbọ́n torílẹ̀-Ègbọ́n wá sọ nípa Ògbómọ̀ṣọ́ gan-an ló wá diran tó sẹ́ẹ̀sì gbàgbésẹ̀ rántí pé ọ̀rọ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ láàrin ìlú Ògbómọ̀ṣọ́ àti Orílẹ̀-Ègbọ́n ìjà tó sì wà ńlẹ̀ náà ni ìjà èmi làgbà ìwọ làgbà ilẹ̀ mi ni ilẹ̀ mi kọ́ eléyìí tí ó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ ètí kábíyèsí Olúgbọ́n torílẹ̀-Ègbọ́n tó wá sọ yìí ló ti wá ń ṣe àwọn èèyàn ní kàyéfì tó ní kálukú wá ń sọ tiẹ̀ wípé ṣé bá a ti pa náà ṣé bá a ti ní kájógun omi kí ló dé tí kábíyèsí tún wá ń sọ irú ìtàn báyìí jáde ọ̀dà ẹ̀já gbọ́n tí kábíyèsí sọ ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n wí bóun náà sì sọ gan-an nígbà tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ bàbá Mọ́gàjí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà tó bá kábíyèsí Orílẹ̀-Ègbọ́n lálejò kábíyèsí Olúgbọ́n tó bá wọn lálejò sọ̀rọ̀sọ̀rọ̀ ní agbóhùnsáfẹ́fẹ́ àgbà ọ̀jẹ̀ wọ́n bá tọ̀rọ̀ bọ kábíyèsí lẹ́nu kábíyèsí bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ kí ni kábíyèsí wí kí ni kábíyèsí sọ ó yá ẹ̀jẹ̀ àjọgbọ́ kájọ wò láti bẹ̀rẹ̀ títí dé parí kí n tó wá mú èrò àti àwọn èèyàn wá fún yín gan. Olúgbọ́n ṣẹ̀wá ló tún fẹ́. ó tún fẹ́. bẹ́ẹ̀ ni. Ifẹ̀ ọ̀dáyé àbífẹ̀ òye. Ifẹ̀ òye. ẹ mọ̀ pé Ifẹ̀ ojúmọ́ ti mọ́ wáyé nù. bẹ́ẹ̀ ni Ifẹ̀ mẹ́ta ló wà. bẹ́ẹ̀ ni. Ifẹ̀ ọ̀dáyé. òun ni creation of the world. nígbà tó lọ kọ̀ọ̀kan dalé ayé. Ifẹ̀ òye lẹ́yìn ìkún omi Noah àwọn tó yè é. ìlà ń pè nífẹ̀ òye. bẹ́ẹ̀ ni Ifẹ̀ Oòduà. ilẹ̀ lẹ́ẹ̀kẹta tí kábíyèsí ò ní ìsáwà kábíyèsí o. so Olúgbọ́n ó tẹ̀kọ̀ Olúgbọ́n ní about 176 years láti dé ibi òtúrúpọ̀n ló du Ifá tó dá ilé mọ́dọ̀. òtúrúpọ̀n. bẹ́ẹ̀ ni. kábíyèsí Ifá o. bẹ́ẹ̀ ni òtúrúpọ̀n so. ló tẹ ilé gbọ́dọ̀. ilé gbọ́tẹ̀dẹ̀ ń wò yìí kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́. nígbà náà. odò làkà òun ló pàlà nígbà nǹkan ìgbọ́n àkọ́kọ́ tá a rí yìí Olúgbọ́n ẹsẹ̀ ní ẹnigbọ́n kẹta kó tó débì. Ògbómọ̀ṣọ́ ta kàn ká tó dọ́dọ̀ yín ni. kò sí nǹkan tó jẹ́ ìgbà tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ ìgbà ìwáṣẹ̀ ni. tí yunifásitì wà tí gbogbo nǹkan wà. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ògbómọ̀ṣọ́ tẹ̀ rí yìí creation of Ògbómọ̀ṣọ́ owó ojú between 17th to 18th century. ìgbà tá à ń sọ̀rọ̀ Olúgbọ́n Àrẹ̀sà Òǹkòyí à ń sọ̀rọ̀ between 09-010. kábíyèsí Ọlọ́run. àwọn ọba díẹ̀ torí ẹ̀ ní orò tí Olúgbọ́n ń ṣe 21 days wọ́n fi ń ṣòro.
ẹ lọ wádìí wò ó wà nínú archives wa nìbàdàn. ó sọ bẹ́ẹ̀ 21 wọ́n ní days. Olúgbọ́n sọ̀rọ̀ òkè jẹ Bẹ́ẹ̀ni. Àrẹ̀sà sọ̀rọ̀ òkè jẹ. ẹ wá wo irú àwọn ìtàn yìí àtàwọn oríkì yìí lẹ́yìn Olúgbọ́n, Àrẹ̀sà, Oníkòyí, by extension Òǹpẹ̀tù Òjé. ẹ wá wo ọba wo lẹ lè gbọ́ ìtàn ẹ̀ nílẹ̀ Yorùbá. bàbá mi nu ibi tá a ti sẹ̀rù bẹ́ẹ̀ni Olóòjé ọmọ wọn bẹ́ẹ̀ni òkú méjì bẹ́ẹ̀ni so wọn apájá fún ara wọ. bẹ́ẹ̀ni so ẹ bá wo ó ti pẹ́ tí ilé ìgbọ́n ti wà kò sí nǹkan tó ń jẹ́ lọ́rin nígbà tá a sọ yìí o. ọ̀rọ̀ Ògúnmùlá òun ni olórí àwọn Ìgbónà. bẹ́ẹ̀ni. láti gbogbo ibi tí wọ́n wà yẹn ìlà títí dé ibi tẹ́ ń pè ní Ọ̀fà garage. bí ọba yé yín o nílọrin. níjọ́ tí ọmọ ọba Oòduà tí wọ́n fẹ́ lọ tulẹ̀ fún wọn ni wọ́n máa ń ògbóni mẹ́fà tó mọ̀nà àwọn ògbóni mẹ́fà tó mọ̀nà tí wọ́n sin ọmọ Oòduà wọ́n kẹ́rù wọ́n tẹ̀lé àwọn ògbóni mẹ́fẹ̀ẹ̀fà àwọn náà ló dìgbò náà léni kábíyèsí ẹ máa bọ̀. bẹ́ẹ̀ni Ìgbónà àwọn ògbóǹtarìgì Yorùbá ìjìnlẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni wọ́n pààlà Ìgbónà pààlà pẹ̀lú Olúgbọ́n àti Ìrẹsà. ní agbọ́n kejì Òǹkòyí pààlà pẹ̀lú Aláàfin. gbogbo ìtẹ́rin nílọrin yẹn ibẹ̀ ni Olúgbọ́n wà gbogbo ẹ̀ ní Asadam tó wà nílọrin Ààlà Ìrẹsà àti Olúgbọ́n ni. ní Ògbómọ̀ṣọ́ tẹ́ ń wò yìí ibi tẹ́ ń pè ní odò làkà tí wọ́n ń pè lódò làkà lẹ́ni ibẹ̀ ni báńdì Olúgbọ́n àti Olúòjé tí ń jẹ́ Òǹpẹ̀tù. nínú Ògbómọ̀ṣọ́ lẹ́mọ̀ ń tọ́ka sí. bẹ́ẹ̀ ni gbogbo bẹ̀yẹn ilé Olúgbọ́n ni o apẹni. ilẹ̀ yín ni. bẹ́ẹ̀ ni ibi tí ọba wọn wà Ṣọ̀ún ibẹ̀ ilé Olúgbọ́n ni orí ilé Olúgbọ́n ni ṣùgbọ́n àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gún. Ìrẹsà ni ló pààlà pẹ̀lú Olúgbọ́n ní apá kan. ó sì wá dà bẹ́ẹ̀ agbára Ògbómọ̀ṣọ́ mọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé wọn ò ṣe fi dà wọn ò ṣe ìdá wọn ò ṣe fọ́ pa lójú. lóòótọ́ ẹ lè sọ pé Ògbómọ̀ṣọ́ ò ṣe wọ́n lè fi Olúgbọ́n náà Ìgbọ́n ló produce Ògbómọ̀ṣọ́. àwọn ọmọ wa ní SLA Akíntọ́lá ibà Àjàlá Àgbé ni wọ́n ń kì í. bẹ́ẹ̀ni ọmọ Olúgbọ́n ni. bẹ́ẹ̀ni Akíntọ́lá. bẹ́ẹ̀ni Àjàlá Àgbé. bẹ́ẹ̀ni ọmọ ọkọ Olúgbọ́n máa lè. èmi ní àkọ́kọ́ nídìílé Akínbọ́lá nílé Akíntọ́lá ìdílé àwọn Akíntọ́lá tó máa jolúgbọ́n. kábíyèsí. orírun Akíntọ́lá SLA òní Ìgbọ́n yìí ni. ilé Ìgbọ́n ló ti wá. bẹ́ẹ̀ni so tẹ bá ń sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ àwa yìí náà ni o àwọn ọmọ wa ni wọ́n. àwa làgbà bẹ́ẹ̀. ntẹ̀wé ni wípé Ògbómọ̀ṣọ́ ti papọ̀ mọ́ Ìgbọ́n ti gbogbo ẹ̀ ti wọnú ara wọn. bẹ́ẹ̀ni àwa sọ nǹkan tíjọba ń sọ ní pé Ògbómọ̀ṣọ́ zone nínú Ògbómọ̀ṣọ́ zone wọ́n wá pín local government oníkálukú fún la fi ní local government 5 nílé Ìgbọ́n yìí. ní gbogbo Ògbómọ̀ṣọ́ zone. ní Ògbómọ̀ṣọ́ zone ibẹ̀ ni Sùúrùlérè local government Ilé Ìgbọ́n àti Ìrẹsà àwọn ni gbòǹgbò àwọn ló ní Sùúrùlérè local government. Òǹkòyí òun ló ní Oríire local government. Ògbómọ̀ṣọ́ north ibẹ̀ la fi Ṣọ̀ún sí. Ògbómọ̀ṣọ́ north tẹ́ ẹ̀ rí yìí ó dẹ̀ kéré jọjọ. ó kéré gòfagò tí ì tó agbede kataba pín Ìgbọ́n sí abá fi pín orílẹ̀ Ìgbọ́n sọ́nà 10 ọ̀nà ọmọràn 15 bóyá ìdá kan ní Ògbómọ̀ṣọ́ north. nínú ẹ̀. bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ̀ rí lÓgbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn tó jẹ́ àárín ìlú yẹn
láti bí sẹ̀mínárì lọ sí odò ọba Òǹpẹ̀tù Olúòjé ló ní gbogbo ilé akálà yẹn Òǹpẹ̀tù Olúòjé ni. mo ń sọ. kábíyèsí gbangba wálé lórí ìtàkùn àgbáyé la mọ̀ wáyé. bẹ́ẹ̀ mo ń sọ mi ò ń jọ sọ àgbàlagbà ni wá a gbọ́dọ̀ sọ òótọ́ ṣùgbọ́n gbogbo wa ti di ọ̀kan náà. a ti dọ̀kan náà o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn Ògbómọ̀ṣọ́ láì bá sọ̀tàn Olúgbọ́n kò sí bí àwọn Ògbómọ̀ṣọ́ ṣe fẹ́ sọ̀tàn ara wọn tí wọ́n ṣe ní sọ̀tàn Olúgbọ́n nítorí ọmọ wa ni wọ́n. kábíyèsí. ohun tí mò ń sọ fún yín ni pé Ògbómọ̀ṣọ́ ọmọ wa ni. ẹ jẹ́ kí n ṣàpèjúwe kan fún yín. ayé àtijọ́ Old British Empire ẹ lọ ka encyclopedia wọ́n rúlu gbogbo àgbáyé fún 100 years. bẹ́ẹ̀ni. àwọn náà ló colonize America. ibà. Canada tẹ bá dé Canada lénìí lórí logo owó wọn wọ́n máa praise the Queen àbí King of England. but lénìí America ti tóbi o. kò sí American president tó bá débẹ̀ lénìí á kọ́kọ́ lọ kí kó tó kúrò ń bẹ̀ the greatest achievement ẹ̀ ní pé kò ń lọ kí King of England or Queen of England. achievement ẹ̀ nìyẹn. ìgbà kan wà tí French Empire tóbi bẹ́ẹ̀ ni ìgbà kan wà bẹ́ẹ̀ lọ tá a bá wá wo Ògbómọ̀ṣọ́ lè ní àwa la bí a bí wọn bá a ṣe bí Ògbómọ̀ṣọ́ kò sí nǹkan tó kò sí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tí òun wá bí mi ò bí ìlọsíwájú ṣe ń wà ní Ògbómọ̀ṣọ́ ìdùnnú wa ni. kábíyèsí. láíláí ìdùnnú wa ni. kó dùn kó pọ̀ kó pẹ́ yíyẹ ní. nítorí pé àwọn ọmọ wọn máa sọ Ògbómọ̀ṣọ́ ta ló bí o báwo ló Ògbómọ̀ṣọ́ ṣe ṣẹ̀ Olúgbọ́n ni o Àrẹ̀sà ni. bẹ́ẹ̀ ni kò sí ó dẹ̀ jẹ́ ìdùnnú wa kò sí mọ́ ṣe fẹ́ sọ bí Amẹ́ríkà ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British. kò sí mọ́ ṣe fẹ́ sọ pé Canada ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British. bí Nàìjíríà ṣe ṣẹ̀ báyìí lé ní British náà ni. ibà. so ṣé àwọn àwa sọ pé British ò mọ̀ sí mọ́. so nǹkan kan ti so wá pọ̀ láti bẹ̀rẹ̀. láti ilẹ̀ wá kí Ògbómọ̀ṣọ́ tó wáyé láàrin 200 years or 300 years ìgbọ́n ti wà over 1000 years. bẹ́ẹ̀ ni ìgbọ́n ti wà. lélẹ́gbẹ̀rún ọdún. bẹ́ẹ̀ ni ká tó tu Ògbómọ̀ṣọ́. kí ló ń jó Ògbómọ̀ṣọ́ àwa iná ní la fún l'Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú wa ń dùn gbogbo wa ti di kan náà. ìjọba wa nèmú all the 5 local government ní Ògbómọ̀ṣọ́ zone. kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land o. kó má bàa sí jà. bẹ́ẹ̀ ni kó má bàa sí jà. Supreme Court yọ nínú ẹjọ́ wọn nínú case kan ó ní there is nothing like ìgbà yẹn ní Ṣọ̀ún Oyèwùmí tọrọ Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Òǹpẹ̀tù Àdájáwà tàjọ lọ kóòtù pẹ̀lú wọn. níbẹ̀ ni Supreme Court tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣọ̀ún Oyèwùmí máa ń gbé Ògbómọ̀ṣọ́ land sínú plate number ẹ̀. Supreme Court sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land because àwọn community tó ju Ògbómọ̀ṣọ́ lọ ó wà. wọ́n rí fàṣọ Olúgbọ́n wọ́n rí fàṣọ Àrẹ̀sà ó wà nínú ìyẹn wà is a clear fact. nínú ìdájọ́. oúnjẹ ni wọ́n dẹ̀ ṣe lóde ní Supreme Court yí padà. so a bá ń sọ̀rọ̀ àti dìkan náà ìlọsíwájú ìlú ló jọ wá lógún. ọ̀dà bàbá tá a bá ní ká fojú sùnùkùn wò. bẹ́ẹ̀ni. a mọ̀ níbi tí okùn ò ní gùngùngùn gbà tẹ̀ ń sọ̀rọ̀ 1000 years kí wọ́n tó dá Ògbómọ̀ṣọ́ lẹ̀. níbo ni Olúgbọ́n ti ṣẹ̀ wá. Olúgbọ́n ṣẹ̀ wá lóòtú Ifẹ̀ mo ti sọ fún yín. lóòtú Ifẹ̀. bẹ́ẹ̀ni ọmọọba ni
ọba ìwò ń bẹ. bẹ́ẹ̀ ni ní ìtàn tí àwa ṣì bá pẹ̀lú archives ní Ìbàdàn ọmọ Oòduà sì lólúgbọ́n àtàrẹ̀sà àtòníkòyí. àtúmọ̀ gbọ́ nù tàn tí wọ́n á pé ọ̀kàn bí. bẹ́ẹ̀ ni Oòduà bímọ kan. Oòduà bímọ èmi kan. àti Ọọ̀ni of Ifẹ̀ tó wà ń bẹ̀ yìí Adéyẹyè Ògúnwùsì àtijọ́ sọ ìgbà yẹn la lọ sí Ghana. èmi Ọọ̀ni Ajérò gbogbo wa la jọ lọ àwọn ọmọ Olúgbọ́n gangan àwọn ọmọ Oòduà gidi nìyí ojúlówó ọmọ Oòduà. apá kan àwọn kan sọ pé ìdílé Ògún wọn sọ pé Olúgbọ́n tán mọ́ Ògún Oòduà táwa ni báwo lógún wọn ṣe wá tán mọ́ báwo ni Oòduà ṣe wá kò síbẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ Oòduà tẹ̀ ní sọ̀rọ̀ Ògún. kí lẹ lọ sí ń Ghana. a lọ ṣe fọ́nfìà ni a wá lọ sí gbogbo àwọn ọba ńlá nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó wà ní Ghana Ashanti. ní Ghana. bẹ́ẹ̀ ni. bó ló ń ṣe jẹ́ sí Nàìjíríà sí. ọmọ Oòduà náà ni Anasi ni ìyá wọn. ọmọ Oòduà ni. bẹ́ẹ̀ ni sẹ́rí ìtàn tó wà. ọba Ashanti. bẹ́ẹ̀ ni. olónígóòlù tọ́pọ̀ jù lọ́ba àgbáyé. bẹ́ẹ̀ ni sẹ́rí àìfàgbàfàgbà ni òjì ayé ogun. irọ́ ti pọ̀ jù nínú àwọn òpìtàn. irọ́ ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni dájú àti ẹ bá fẹ́ mọ òótọ́ àwọn onífá náà irọ́ pọ̀ o. ẹ ṣáàwò. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ bá rí àwọn tó mọ òótọ́ nípa Ifá wọ́n á sọ fún yín àwọn tá à ń sọ yìí gbogbo ẹ̀ lẹ́ máa bá lẹ́sẹ̀ Ifá. Ifá dàbí orákù tiwa ni gọ́gù tiwa nìyẹn. nífà. bẹ́ẹ̀ ni. téèyàn bá fẹ́ rí ntọ́ confam. bẹ́ẹ̀ ni confam. yọ lọ bátàn yẹn nínú Ifá. bẹ́ẹ̀ ẹ máa bá ń bẹ̀ gbogbo àwọn kìíní ní odù ẹsẹẹsẹ tẹ bá dẹ̀ kí àwọn odù yẹn gbogbo ẹ̀ ló máa láyé ké ló máa láyé wa kéré tó ó ṣe ní láàánú púpọ̀ bóyá torí pé agbájú sódì òṣèlú àti gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn á pàtàkì tàn torí pé wọ́n fẹ́ joyè kóyè gbogbo àwọn ìlú ńláńlá tẹ̀lé bá lónìí tó wà lónìí wọ́n ní odù Ifá tó tẹ̀ wọ́n dó. ó jẹ́ ìlú ìṣẹ̀ǹdálẹ̀. ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ó ní odù Ifá tó tẹ̀ wọ́n dó. Ìjẹ̀bú Òde ló lùdò Ifá. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà lódù Ifá. alódù Ifá Òtúrúpọ̀n ló tẹ ilé gbọ́ndó. Òtúrúpọ̀n. bẹ́ẹ̀ ni ló tẹ. ìlú kọ̀ọ̀kan ló ní Ifá tiẹ̀. ìlú ńlá kọ̀ọ̀kan Ifẹ̀ ní. Ifá tiẹ̀. bẹ́ẹ̀ ni. Ìbàdàn náà ọ̀sẹ̀ méjì. Ìbàdàn ní ọ̀sẹ̀ méjì ní. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó jẹ́rí Ọ̀tà ìlú àwọn ẹlẹ́yẹ ni. Ṣàngó Ọ̀tà ẹ lọ bèrè wò nǹkan táwa ń sọ yìí àgbàlagbà ọba ni wá o. ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìṣẹ́rí Ọlọ́fin ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni kò sí àwọn ìlú Ifá Òròlú ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni o. ajá sí pé ẹ̀yin lọ́ba tẹ́ ìjọba àbílẹ̀ ẹ mọ́ra yín nù. bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọba ìṣẹ̀ǹbáyé ọba àtijọ́ ọba àwáṣẹ̀ àmọ́ra wa. tẹ́ ẹ bá wo inú ìwé Reverend Johnson lóòótọ́ ó mú àwọn kan míì ó tún mú lóríṣiríṣi ó ní among all the Vasa kings Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí are the most ancient. ìgbà yẹn ó ń dárúkọ àwọn Ìbọ̀lọ́ ó dárúkọ Òwu Olówu ó dárúkọ gbogbo wọn ó dárúkọ Ìwó ó dárúkọ káàkiri gbogbo àwọn ọba ńlá tó ti wà ṣùgbọ́n wá sọ pé nínú gbogbo ẹ̀ pátá àwọn mẹ́ta yìí òòṣà kúnlẹ̀ bọni nílẹ̀ káàró òjíire Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí àti wà kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó máa jáde. ṣèbẹ́yìn náà ti gbọ́ ẹ̀yin náà ti rí ọ̀rọ̀ tí kábíyèsí Olúgbọ́n ti Orílẹ̀-Ègbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ tó bẹ̀rẹ̀ tí já ràìnràìn lórí ẹ̀rọ ayélujára tóníkálukú wa ń sọ ìwòye àti èrò títí ẹ̀ ẹ jẹ́ ká gbọ́n táwọn èèyàn fi ṣọwọ́ sí wa o. Ṣẹ́gun Ògúndípẹ̀ àwọn ní I have been studying clinically screening and watching kábíyèsí Olúgbọ́n for a long time and
I discovered some uncommon qualities about him. Kábíyèsí Olúgbọ́n is highly intelligent with profound humility, intelligently endowed, visionary and intellectually loaded. He is sharing same ingenuity and brilliancy with Onírìṣà. May the Lord continue to cover Kábíyèsí Olúgbọ́n with his strong banner in Jesus' mighty name. Ayọ̀bámi Àdìsá, àwọn ní His Royal Majesty compare himself with Imperial Majesty, the play we are watching. Mr. inú ọ̀rọ̀ ti Mr. Ayọ̀bámi Àdìsá nìyẹn. Ẹ já wo tí Akin Emmanuel sọ. Àwọn ní did they ask him about Ògbómọ̀ṣọ́ as it dey pain them, it dey sweet us. Ògbómọ̀ṣọ́ no be their mate. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akin Emmanuel nìyẹn. Pópóọlá Suleiman wọ́n ní àwọn ọba tí a fẹ́ nílẹ̀ Yorùbá nìyí, ẹ̀mí yín á gùn fún wa o. Pópóọlá Suleiman ni wọ́n sọ yẹn. Ọba S. Adé àwọn ní who is going to compile all this Odù Ifá for us? We need it seriously. Ayọ̀dèjì Kàbírù wọ́n ní kí ni káàárọ̀ òjíire ọmọ Yorùbá ni wá. Àkàndé Olúwatóyìn wọ́n ní this king is real comedian. Oyèbánjí Ọláníyì wọ́n ní ẹni ìlọsíwájú ìlú ló jẹ yín lógún, ẹni ìlọsíwájú ìlú ló jẹ yín lógún, ṣùgbọ́n Ṣọ̀ún pe ìpàdé àlàáfíà láàrin gbogbo ọba nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ kò darapọ̀ mọ́ ìpàdé náà, ṣùgbọ́n gbogbo àwọn adàlúrú ìlú Ògbómọ̀ṣọ́ ní àwọn ènìyàn yín. Kábíyèsí ẹ fi ìtànkítàn sílẹ̀, ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ṣọ̀ún kí ìlú ní ìlọsíwájú. Okay? Ọ̀rọ̀ Mr. Oyèbánjí Ọláníyì nìyẹn. Olúwaṣẹ́gun Ọláìtàn wọ́n ní you see this Baba Kọ́lá Olóòtú, whenever he's talking I just feel somehow about the greatness of God. Sáfì Abídèmí Adéwọ̀yìn wọ́n ní thank you Kábíyèsí for sharing the truth that Odùduwà has plenty children, nothing like Ọ̀kànbí in Ilé-Ifẹ̀ or any Odù Ifá. Don Wolex wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ti fi Ògbómọ̀ṣọ́ ṣe olórí gbogbo yín, ẹ gbà fún ọ̀gá yín Kábíyèsí. Sam Adélékè àwọn ní ọ̀rọ̀ ìlú yín igbọ́n ni wọ́n ń bi yín, Ògbómọ̀ṣọ́ ni ẹ̀ ń tẹnu mọ́, kí ló dé Kábíyèsí. Ọ̀rọ̀ Mr. Sam Adélékè nìyẹn. Yẹ́misí Victoria wọ́n ní thank God I'm original ọmọ Ilé-Ifẹ̀. Prince Akintayo Absalom wọ́n ní one of the most respected king with a decent and fertile history of Yoruba land. Long life Ọba Francis Olúgbọ́n of Orílẹ̀ Ìgbọ́n. Jacob Kenny Ìdòwú wọ́n ní what but it was that hunter that killed Ẹlẹ́mọ̀ṣọ́ who was one terrorizing Ọ̀yọ́ that established Ògbómọ̀ṣọ́, and Ìlọrin was established by Àfọ̀njá, though another history tells us that some people were already living in that place before Àfọ̀njá was sent by Aláàfin to the place that later became Ìlọrin. Ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì wa Otasansan TV. Kẹjẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ. Iṣẹ́ wo lẹ́yìn ṣe? Òwò wo lẹ́yìn láàyò? Kí ni product tẹ́ ń ṣe jáde iléeṣẹ́ yín? Tẹ́ fẹ́ káyé gbọ́, tẹ́ fẹ́ káyé mọ̀, tẹ́ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ ní iléeṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀. Ká bá ń fi ẹnu ajé, ẹnu owó, ẹnu láàrọ̀ ọ̀rọ̀, ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín, kí iléeṣẹ́ àti okòwò yín kó lè di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa. Eléyìí tó bá bá iléeṣẹ́ àti okòwò yín mu, òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀, tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o, a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀, òun náà ni 07063291779 07063291779. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní Ìsàlẹ̀ Abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun.
lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí yóò ṣe rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n ń rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó. Àjẹpọ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you. Ó ta social media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.